Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di ẹ̀. Bákan náà, ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá o, ẹ̀yin náà la ó máa bá. Lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo ọmọ Yorùbá, a kú oríire o. A kú oríire nítorí pé Ọlọ́run tún ti ṣe ohun ìyanu o. Nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí, bàbá wa, bàbá Ọbásanjọ́, ó ti sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan, ó ti jẹ́wọ́ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó dẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ yìí ó mú wàhálà bá bàbá Buhari níbi tó wà báyìí. Kódà lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo àwọn ọ̀tá Yorùbá nation gan jìnnìjìnnì ti bá wọn lórí ọ̀rọ̀ tí bàbá Ọbásanjọ́ sọ. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé mo ní kí n sáré gbé yín débẹ̀ ni o. Fẹ́mi Fálànà ni o, ìyẹn human rights activist, ó sọ àwọn ọ̀rọ̀ kan tó lè jẹ́ pé ó fi àáké kọ́rí pátápátá, ó yarí kan. Ṣé ẹ mọ̀ wípé Fálànà yarí ni o, ó yarí mọ́ bàbá Ọbásanjọ́ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìlọsíwájú Yorùbá nation, lórí àwọn tó ń fa ìfàsẹ́yìn fún Yorùbá ní ẹnì kọ́kọ́. Ṣé ẹ mọ̀ wípé ọba Ọ̀ṣun gan ó ti kọ̀lẹ́ẹ̀tì wòtòwòtò last na everybody go chop breakfast. Ọba Ọ̀ṣun náà ti kọ̀lẹ́ẹ̀tì wòtòwòtò tó dẹ̀ jẹ́ wípé ṣe rí n tó kọ̀lẹ́ẹ̀tì ó nípọn. Wọ́n lù àlùbami ní odidi orí adé. Ṣé ká sọ pé orí adé jẹ gbárí? Ẹ wo gbogbo ọmọ Yorùbá, ara tá à ń sọ nìyẹn. Ẹ wo bórí adé ṣe ń wọ́lẹ̀. Ẹ wo gbogbo ọmọ Yorùbá, àṣírí ti padà tú o. Àṣé ó nídìí tí bàbá Ọbásanjọ́ fi ń tako Yorùbá nation, tí ò fẹ́ kí Yorùbá gba òmìnira. Àṣé ó nídìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ti padà tú àṣírí o. Wọ́n ti tú àṣírí. Wọ́n ti tú àṣírí. Ọmọ Yorùbá, àfikọ́lọ́ kó máa ṣọ́ wa o. Kẹ́ẹ̀dẹ̀ máa wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wo, ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ilẹ̀ Nàìjíríà ló ń wo Yorùbá nation bíi pé káwọn náà darapọ̀ mọ́ Yorùbá nation. Ṣùgbọ́n ó wù wọ́n ní o, ṣùgbọ́n ká má sọ pé kò wẹ́lẹ̀ dà wọ́n. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ti ní àṣírí ohun ìkọ̀kọ̀ kan pẹ̀lú àwọn aráabí tó dẹ̀ jẹ́ pé tó bá fi lè mú wọn kó pariwo Yorùbá nation lásán, wọ́n á fi òfin dè wọ́n mọ́lẹ̀ ní. Ìdí nìyí tó pọ̀pọ̀lọpọ̀ wọn fi ta kété. Fálànà padà fi ẹ̀sùn kan bàbá Ọbásanjọ́, ó tú àwọn àṣírí tó jẹ́ pé ó jẹ́ kó yé wa pé ní 27 tí bàbá Ọbásanjọ́ fẹ́ gbé ìjọba lẹ̀, pé ó ní ìgbésẹ̀ yẹn ó ní ọwọ́ kan àlùmọ̀kọ́rọ́ yìí. Ó ló ní ọwọ́ kan àlùmọ̀kọ́rọ́ inú, pé ìgbésẹ̀ yẹn ò mọ́. Ó ní a lot of contract ni bàbá Ọbásanjọ́ ti gbé, tó ti ṣètò sílẹ̀ kó tó di pé ó gbé ìjọba sílẹ̀. Tó dẹ̀ jẹ́ pé ọpẹ́lọpẹ́ ẹni tí tó gbé kíní next sí, which is Musa Yar'Adua, tó gba ìjọba lọ́wọ́ ẹ̀. Gbogbo àwọn contract unnecessary yẹn ni òun rí pé òun fagilé, òun cancel a lot of contracts. Kódà Fálànà jẹ́ kó yé wa o. Ó ní ṣẹ́ rí, wọ́n ní refinery Nàìjíríà, wọ́n ní wọ́n ti lù tà o. Wọ́n ti lù tà tipẹ́tipẹ́. Kódà ó ní $750 million ni wọ́n lù tà fún èèyàn kan. Odidi ilé owó, odidi nǹkan tó ń mú wọlé fún odidi orílẹ̀-èdè. Kí odidi èèyàn kan dẹ̀ lù tà kó gbé fọ̀sẹ́ẹ̀lì lé lórí fún ẹnìkan torí kíni, torí owó yìí náà. Ẹ̀rí páwọn ará bí ìwọ̀n tiẹ̀ nífẹ̀ẹ́ wa. Ìwọ̀n nífẹ̀ẹ́ wa. Báwo ni refinery tí gbogbo ayé gbọ́kànlé pé ó ń mú owó wọlé, kí ẹlòmíì dẹ̀ lù tà? Ó ga o, ó dẹ̀ ga o. Gbogbo ẹ̀yin ọmọ Naija, welcome to Sapa Pro Max.
ẹ wo Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ṣé rídìí tá a fi ń pariwo pé ẹ jẹ́ kí oníkálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀, ẹ jẹ́ kí oníkálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé èyí tí aṣẹ́rú ti tó. ẹ wo ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jágbọ́n táwọn èèyàn sọ. ọ̀kan ló ní bàbá Ọbásanjọ́ gangan nípìnlẹ̀ ìṣòro tí àwọn ọmọ Yorùbá kọjú sí nílùú Nàìjíríà. ó ga o. ìkejì ló ní kí Ọlọ́run gba orílẹ̀-èdè Yorùbá fún wa láyọ̀ àti àlàáfíà, torí ó ní ọ̀dàlẹ̀ làwọn bàbá yìí àti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá rádaràda kan tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá. alálẹ̀ ilẹ̀ Yorùbá á máa bí wọn lẹ́jọ́. ẹ wo ẹ dákun ẹ fún wa ní ìran Yorùbá nation wa, ẹ dákun ẹ ṣàánú ìran Yorùbá, àbí ẹ tiẹ̀ jẹ́ kó ní kálukú wa náà ká tiẹ̀ gba òmìnira. ṣebí àwọn wòlíì ti sọ nípa bàbá Ọbásanjọ́ pé òun ni olórí tó dára jù. Wisdom don't leave me dey play. àwọn aríran sọ níjẹta pé bàbá Ọbásanjọ́ ni ó dára jù. ó ga o. ẹ wò ó ẹ ṣáàjà máa wò ó nítorí Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. ọ̀kan ló ní bàbá Ọbásanjọ́ wọ́n ní gbogbo wa la mọ̀ pé kò kí ń ṣe aṣojú gbogbo àwọn ọmọ Yorùbá nation rárá o, rárá. bàbá Ọbásanjọ́ kì í ṣe aṣojú fún àwọn ọmọ Yorùbá o. bàbá Professor Banji Akíntóyè àti olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, àwọn ni àwọn tí àwa mọ̀ tó jẹ́ pé yes àwọn ni aṣojú wa. Yorùbá nation la fẹ́ ní kíákíá, no going back. ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. bẹ́ẹ̀ ni o, ìdí tí mo fi sọ wípé kẹ má pè wọ́n ní bàbá wa mọ́ nìyẹn, nítorí bàbá tí ò nífẹ̀ẹ́ ọmọ, àbí bàbá tí ò nífẹ̀ẹ́ ọmọ. ẹ dákun ẹ bá bèèrè lọ́wọ́ Ọbásanjọ́ ohun tó tà fún Esther Ajayi ní Yorùbá, nílẹ̀ Yorùbá kò jẹ́ ká mọ̀ o. ẹ wo Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ o. ẹ jẹ́ yàwó èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation ni o la fi sọ fún yín pé a ó máa bẹ̀ ọ́ bí ẹni bẹ́ ṣú ni, àtẹ́lẹsẹ̀ á sì máa bẹ̀ náà. gbogbo ẹni tó bá láò ní dé òun láò ní dé bá. God bless Yorùbá nation. ó dàbọ̀.